àtàwẹ́wẹ́ akilẹ̀ fuji forin dá wàhálà lẹ̀ láàrin tàfàṣẹ́gò àti MC olúọmọ. Àwọn ọ̀rọ̀ ìkìlọ̀ àwọn òkú ọ̀rọ̀ náà ló ń jábọ́ nígbà tí àtàwẹ́wẹ́ tó ń kí ajagungbadé Alhaji Mustapha Sego tí ọ̀pọ̀ èèyàn ti mọ̀ tí wọ́n ti wà lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí incoming state chairman fún àwọn NURTW àwọn onímọ́tò lẹ́kọ̀ọ́. Gbogbo ọ̀rọ̀ yìí lórí ipò state chairman Èkó náà ni gbogbo wàhálà yìí wà láàrin Sego àti MC olúọmọ. Nínú fọ́nrán yìí láti rí Tafa Sego ló ń ṣàlàyé àwọn nǹkan kan fún àtàwẹ́wẹ́ bó ṣe ń kọrin tó ń kì í. Kò sẹ́ni tó lè sọ pàtó ohun tí Sego ń sọ fún àtàwẹ́wẹ́, ṣùgbọ́n ohun tó ń jáde lẹ́nu àtàwẹ́wẹ́ lágbára díẹ̀. Kódà àwọn kan sọ pé ìkìlọ̀ gbígbóná ló fi ránṣẹ́ sí MC olúọmọ. Àmọ́ ohun tó dájú ni pé àwọn olórin generally ẹni tí wọ́n bá ti rí náà ni wọ́n máa kọrin fún. Ẹni tó bá ti wà lójú ọpọ́n náà ni wọ́n máa kì ní mẹ́sàn-án mẹ́wàá. Ẹ gbọ́ àwọn ohun tí àtàwẹ́wẹ́ fi ránṣẹ́ nínú fọ́nrán yìí lórí ọ̀rọ̀ wàhálà state chairman Èkó NURTW tún lọ lọ́wọ́lọ́wọ́ láàrin Tafa Sego àti MC olúọmọ. Ẹ jẹ́ á gbọ́. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Ìsọkúsọ ni ọ̀rọ̀ tí ò dá, ìsọkúsọ ni ọ̀rọ̀ tí ò dá. Ọ̀rọ̀ síwájú lẹ́mẹ̀ tẹ̀lé, bàbá ìdìbò, ọ̀rọ̀ gọ́fìnà lẹ́mẹ̀ tẹ̀lé, ọ̀rọ̀ síwájú, ọ̀rọ̀ gọ́fìnà, ọ̀yá òkè ọmọ yìí lóde tó mú. Èkó tuntun, Àjàgùnbádé, olú ọmọ Lábùjá. Kó ṣe òmìnira kò tó jẹ o tó wà lẹ́yìn ó ti tó pé ẹ má jà sí ṣó ti ní ìlú abẹ́gbọ́rọ̀ ni bàbá ìdìbò ọlọ́run ló ṣe ọyá ìdù ìdágọ́gọ́ lẹ́nu àtàwẹ́wẹ́ akilẹ̀ fuji ẹgbẹ́ tó kọrin tó kí Tafa Sego mẹ́sàn-án mẹ́wàá tó sì sọ̀rọ̀ nípa ohun tó lọ ní NURTW tó fi ń kí Ajagungbadé Tafa Sego. Ajagungbadé èyí rẹ tí ó gbé ó ti ń pé ọmọ èyí tí ó gbé á pé ṣẹ́gun tó bá gbé á sílẹ̀ tó bá sílẹ̀ á nọ́mà tó bá nọ́mà á skàmá tó bá skàmá wà á tún ayé wà á gbàgbà ayé wà á wọ́n ṣe dáò. Ọmọ síwájú original ọmọ síwájú gbogbo ó yàtọ̀ sí fún gbọ̀ngàn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ àkọ́bí aṣíwájú wọ́n náà wá láti 1999 ẹ má di ìwé ra wọn ó ju ara lọ ó kò níjù ẹyà tọ́ba bí ẹ̀rọ yàtọ̀ ẹ má gbẹ ẹ pẹ́ lórí ẹ fún lágbára ni bàbá ìdìbò ó yẹ tó bá jẹ́ pé ìyá kan bàbá kan owó ló bí ẹ tó bá jẹ́ pé lóòótọ́ inú obìnrin wọ́n ti gbé e jáde ó yẹ tó bá ń bọ̀ àwọn ìwà bá wọn wá lọ́sọ̀ tẹ̀lé wọn bàbá táwọn wá tẹ̀lé wọn ẹ̀yà tó bá wá lẹ́rọ̀ ìyá dáadáa bàbá ìdìbò ó dáwọ́ olókùn adékúnlé ọmọ ìjù olókùn lélẹ́yìn ó yàtọ̀ sí olóyè
bóyá bò ìyá bọ́bá mú wọn. Jágbó àwọn náà ò ní wá. Bàbá ìdù orúkọ àwọn náà ò ní tó kú. Olórí ọ̀dọ́ ìjọba olóko jágbó olóko náà ò ní dáhùn. Àwọn ará ọdún wọ́n ti jẹ́ stop táwọn àdùgbò mọ́ná. Ẹni ló ń fi fèrè kàrà jágbó àlẹ́ jágbó oṣù báyọ̀ ajagunpẹ̀jẹ̀ náà sọ́dọ̀ ẹ̀wòrò rẹpẹtẹ ààrẹ náà ajagunpẹ̀jẹ̀ náà sọ́dọ̀ ẹ̀wòrò rẹpẹtẹ àwọn alákọ̀wé ẹlẹ́kọ̀ọ́ pàápọ̀ lójó ọ̀gá ẹ̀ lọ wàláyì ọmọ ìdù sáré ọkọ̀ yìí sọ́dúnù òògùn ẹgbẹ́lá yẹ́rí ẹni tá a bá gbọ́ wọn lé ní ṣẹ́jẹ́ mọ́mọ́ ń tẹ́ tá a bá gbé ìyá ìgbé wọn jẹ tá a bá gbé wọn lé ní ìdù tá a bá gbé ìyá ìgbé wọn jẹ àwọn máa gbọ́ ní pé aláwọ̀ lè bẹ̀rẹ̀ aláwọ̀ lè bẹ̀rẹ̀ ilé ní owó pàṣílẹ̀ ìmọ̀ràn àkóso ilé ìjágbó ìlúkú. Olórí ọ̀dọ́ ti bá kí ẹgbẹ́ bẹ̀ tó ní lọ sí ìbẹ̀rẹ̀ ìdí. Àkàrà wẹ́wẹ́ akilẹ̀ fújì lẹ́gbọ́n tó kọrin tó kí Tàfásìgò mẹ́sàn-án mẹ́wàá tó ṣe sọ̀rọ̀ nípa ohun tó lọ ní ẹ̀yọ́ ẹ̀fẹ̀ yóò fún ọdún Àjàngbàdé Tàfásìgò. Number one, gbogbo Èkó ìpínlẹ̀ sí Èkó State, Agége, wọlé, Kàbúkọ̀dúkà, wọlé, Kásẹ̀dú sọ̀rọ̀, Èrèmọ̀bí tó lọ, Òṣòdì, káwọlé o, wọlé pọ̀, Ìjọra, káwọlé o. Tẹ́lẹ̀ ní kó o bẹ̀rẹ̀ ọ̀nà láwọn yìí kó o bẹ̀rẹ̀ pátápátá bámbám. Wàláyì ọ̀rọ̀ tá síwájú sọ tí gómìnà sọ bẹ́ẹ̀ni kọ́mọ́nà owó òní tẹ̀lé. Ló jẹ́ kí sáni àgbàdà tún dé. Wàláyì ọlọ́run ìjọ òní àgbà ọ̀. Yòdòdò àwòyá ilé ilé ṣègbò sáyà yọ. Yòdòdò àwòyá ilé ilé ṣègbò. Wàláyì àbáṣe èdègbà àbáṣe èdègbà kájọ̀nìyàn kájọ̀ mọ́mù ó tún bá dùn sẹ́rí kí àbáṣe èdègbà lọ́dún. Abaso, èdèjọ, kábẹ́niyàn jọlé mọ́mù ó tún bá dùn. Ìjù, ó ti gbogbo, ó máa bí gbogbo, ó ti jẹlé, ó máa ti jẹlé, tàbá ó ti gbogbo, ó ti rẹ́mọ̀ mọ́, tàbá sẹ́gbò. Bíbú sẹ́, ó ti rẹ́mọ̀ mọ́. Tàbáṣe bóyá ẹni wúsì lórí ilé kọ̀ọ̀rọ̀ mi èmi gbọ̀ngàn lórí ilé kan. Wàláyì adé ọ̀sán mórí ọ̀nà mórí ilé kọ̀ọ̀rọ̀ mi èmi gbọ̀ngàn lórí ilé kan. Ọ̀nà àbákù tàbí ìdákú ẹgbẹ́ wo sí alájẹ babaláwo kà sí orí ilé bá kọ̀ọ̀rọ̀ mi èmi gbọ̀ngàn lórí ilé kan. Bàbá ikú eléyìí ẹ̀yà olórí ọ̀dọ́. Sẹ́díkì ayáta ọmọ ìjù wàláyì ọmọ ìgbẹ́nà ó ti sọ́kè kejì ọmọ ìgbẹ́ gbẹ́gbẹ́ lọ lọ́yà adékúnlé ọmọ ìgbẹ́nà ó ti sọ́kè kejì ọmọ ìgbẹ́ gbẹ́gbẹ́ lọ ọ̀nà ọlọ́dúnrún adékúnlé ẹ̀mí àmọ́ lọ́yà ìjù eléyìí oṣù dúró lórí ìgbẹ́ àgbà lọ́yà. Yẹmi Yusuf, Bàdé Ìdìbò, Sọ́lá Ẹlẹ́jà, Oṣù Olú.
wọ́n tó nǹkan ní ẹni wọn ó wá lọ ṣe bí olóṣì. Àtàwẹ́wẹ́ Akilẹ̀ Fuji lẹ́gbọ́ tó ń kọrin tó ń kí Tafasego mẹ́sàn-án mẹ́wàá tó sì ń sọ̀rọ̀ nípa ohun tó lọ ní NURTW tó ń kí Ajagungbadé Tafasego. ọ̀gá èkó àti hù ẹnu ìfòfòrò rárá. ẹgbẹ́ wọn sí yóò lẹ́ẹ̀kan péré ẹtì ẹ̀sọ́ jẹ́. ẹ̀sọ́ jẹ́ aṣíwájú náà yín sọ̀rọ̀ wọ́n bá máa ń jù sọ̀rọ̀ ó jẹ́ kí ní bọ́jẹ sọ ó ti wà bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀yà Adékúnlé ọlọ́run gbogbo sọ̀kọ́ débi tó máa jàdá délé o. ìdí ìjọ ọmọ bá ń lé àgbà ó ti lọ sọ̀kọ́ ti lọ bàbá wọlé kò mọ́ lò. bàbá ìdìbò lẹ́ni lọ́sìn wà láì wọ́n gbè kan fún lọ́fẹ̀ẹ́ ló fún wọ́n wá bójú ayé jẹ́ èèpo ìpáyẹ́lẹ́ èèdèdú ayé ṣe ayé tó kú fún ẹ lẹ́yìn ó kú fún ẹ níwájú kí ló tún dé. wà láì sí lábúlé mú wọn lẹ́rú ilé ọdún bàbá ilé bàbá ọkọ ọmọ ìdí ẹyin náà ọkọ náà fọ́ fún Ajagungbadé yẹn náà fọ́ fún náà ṣe káṣe náà wà wẹ́wẹ́ ọmọ ìdí lókèlókè fi ìdàgbà ìdí ìdàgbàgbà ògbàgbà ìdàgbàgbà bàbá ìkójó ìrẹ̀wẹ̀ sí ìlànà ẹ̀jẹ̀ sí múrí ẹ̀jẹ̀ ìrẹ̀ sáájì ẹ̀jẹ̀ ti ṣẹ̀dá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń bò ẹ̀jẹ̀ olórí ìlọ ọba kúrẹ́ èèyàn ọba sáájì bó ṣe wà nìyẹn máa lọ bẹ́ẹ̀ ìlú ṣàṣàṣà àwọn náà. Ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Atawẹ́wẹ́ sọ nínú fọ́nrán yìí bó ṣe ń kí Ajagungbadé Tafasego mẹ́sàn-án mẹ́wàá kódà Atawẹ́wẹ́ ń sọ̀rọ̀ bí aṣíwájú ṣe ti dá sọ́rọ̀ ipò chairman tí ó ti ń fa wàhálà lóríṣiríṣi ní NURTW ṣùgbọ́n ó jọ pé wàhálà yìí lè má tán lẹ̀ kíákíá ipò president tí wọ́n ní MC máa lọ gbà l'Àbújá ipò náà tí ì sílẹ̀ báyìí nítorí Alhaji Tajudeen Baruwa ní kóòtù ní kó sì wà ń bẹ̀ àyàfi tó bá jẹ́ pé bóyá wọ́n máa ní president méjì tí ò ṣeé ṣe báwo ló ṣe máa wá jẹ́ fún Tafasego tí gbogbo èèyàn ti ń pè ní incoming state chairman fún NURTW lẹ́kọ̀ọ́ nígbà tí MC Olúọmọ ṣì ní dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ gẹ́gẹ́ bí state chairman ibo ló máa já sí. Atawẹ́wẹ́ ti sọ̀rọ̀ ó pe àwọn ohun kan níbẹ̀ yẹn tẹ́yìn náà ti gbọ́ fúnra yín kí lè ròyìn lórí ohun tí Atawẹ́wẹ́ fi ránṣẹ́ tó ń jù jáde bíi bọ́ǹbù lọ́tún lọ́sì kí lè ròyìn ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.